mo sọ̀rọ̀ ohun èlò àwọn ẹ̀mí òkùnkùn méje tí ọmọ aráyé máa ń rán sínú ayé ẹni tí ẹ ò bá gbàgbé. mo dárúkọ èsìn ọdẹ, aláǹtakùn, àáyán, olóńgbò, ṣìgìdì tàbí àǹjẹ̀nú. mo dẹ̀ jẹ́ ká mọ̀ pé wọn a máa rán afẹ́fẹ́ sínú ayé ẹni, ṣùgbọ́n gbogbo ẹ̀ àǹjẹ̀nú ni wọ́n ń bẹ̀ lọ́wọ́ ẹ. ó ti wá tàkókò báyìí tí mo fẹ́ máa sọ àwọn nǹkan tá a lè ṣe láti lè mórí bọ́ níbi àwọn ohun ẹ̀mí òkùnkùn wọ̀nyí. ní àkọ́kọ́, ní àdìsọ́kàn wípé ìwọ yóò fi fọ́nrán fídíò yìí ránṣẹ́ sí àwọn ẹni yìí bíi tiẹ̀. sì gbìyànjú láti fọ́lò mi torí wípé a ò ní láǹfààní àti sọ gbogbo ẹ̀ tán lẹ́ẹ̀kan náà, torí ìkànnì tá a wà yìí tó bá ti gùn jù kò ní gbà á wọlé. jọ̀ọ́ gbìyànjú lọ wá àwọn nǹkan wọ̀nyí sí yàrá tó ń sùn, torí wípé yóò fún ìràwọ̀ rẹ ní okun àti agbára láti lè kọjú ìjà sí àwọn ẹni òkùnkùn. àti wípé ìwọ gangan gbọ́dọ̀ gbìyànjú láti máa wà ní ipò mímọ́ ní gbogbo ìgbà. ẹ̀kọ́ yìí ni Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ló kọ́ wa wípé kí a gbìyànjú láti máa ṣe àlùwàlá kí a tó wọlé lọ sùn. nínú àwọn nǹkan tí a lọ wá tó gbọ́dọ̀ wà nínú yàrá wa, òun ni ọsàn wẹ́wẹ́ wà. ọsàn wẹ́wẹ́, bẹ́ẹ̀ ni ọsàn wẹ́wẹ́. ìwúlò ọsàn wẹ́wẹ́ ó pọ̀ púpọ̀ tí a ò lè kà á tán. ó máa ń fún ìràwọ̀ ní okun. mo ń bọ̀ wá sórí ẹ̀ bá a ṣe máa ń lò ó láti fi gba ohun tó sọnù padà. ẹ wo, àṣẹ ń bẹ lára gbogbo ntọ́lọ́wọ́n ọba mi dá. mo ń padà bọ̀ nínú àánú Allah, àmọ́ mo gbàgbé láti fọ́lò mi láti máa rí àwọn fídíò tó ń bọ̀ lọ́nà.